káàbọ̀ padà sórí ètò Miliki Express gbogbo bí tó ń wò mí nínú ilé. Lẹ́ẹ̀kan mo ní àwọn àlejò mi wọ́n ti wà kálẹ̀. Mo ní mo máa gbé wọn wọlé lọ́kùnrin kan. Orí mi ló kún, mo lókùnrin, mo lóbìnrin nínú ilé agbára. Ṣùgbọ́n lónìí mo ní kí n gbólórin ẹ̀mí wọlé ká kọ́kọ́ yin Ọlọ́run ká dúpẹ́ pé ọba tó ṣe ti bá wa bẹ̀rẹ̀ ọdún yìí láti bẹ̀rẹ̀. Bàbá mi tó bá wa bàdé tá wà yìí. A tún ti bẹ̀rẹ̀ oṣù tuntun tí mo dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ti ń lé láti oṣù kìíní tí ò tí ì bá nínú oṣù yìí. Bí Ọlọ́run ṣe ń jẹ́ Ọlọ́run tó wà láàyè síbẹ̀ gbogbo ẹ̀ pátápátá ó máa tẹ̀ wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé ẹ bá mi ṣe àmì àdúrà ẹgbẹ́tọ̀ àdúrà mi. Àlejò mi rèé lórí Miliki Express. Sister mi, my beautiful sister, mo máa ń pè wọ́n ní adúmáradán. Ọ̀pọ̀lọpọ̀ máa ń pè wọ́n ní wẹ́rẹ́. Mo máa bi wọ́n lórí ètò lónìí ìdí tí gbogbo èèyàn fi ń pè wọ́n ní wẹ́rẹ́ anyway. Sister Bola Olayemi, my beautiful sister. Ẹ wá bá ń káwọn ará lé. Mo kí gbogbo ará lé o. Ṣé dáadáa la bá yín? Mo kí ẹ̀yin màmá mi, mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi náà. Mo kí yín pé ṣé dáadáa ni ara ẹ kú lé. Ṣé ṣeun lọ́pọ̀lọpọ̀. Mo sọ́lẹ̀ kan mo ní àlejò mi pé olórin ẹ̀mí ni wọ́n. Ẹ wá jẹ́ káwọn ará lé mọ̀ bóyá olórin ẹ̀mí ni lóòótọ́ àbí olúbọ̀ ń fi àjásà sí. Hallelujah o. Hallelujah. Tó bá ti wí bẹ́ẹ̀, a ṣe bẹ́ẹ̀ ni. Àwí máa yẹ wù ní ilẹ̀kùn tó ṣí. Kò sẹ́ni létí ohun tó bá ti so pọ̀. Kò ṣeé tú láíláíláí. He is beautiful in our situation. Is the joy of their whole world. Ọ̀kan láàánú òní àtọ̀ọ̀la. Olórí ayé, wẹ́rẹ́ ló bá mi ṣe. Bá mi sọ bẹ́ẹ̀, wẹ́rẹ́ ló bá mi ṣe. 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 Ohun tí mo rò pé kò ṣeé ṣe. Wẹ́rẹ́ ló bá mi ṣe. Mo wá gbà ládùúrà lónìí gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjú Olódùmarè wípé gbogbo nǹkan tí a ti ń rò pátápátá tá a ti lé tá a rò pé a ò lè bá mọ́ àbí gbogbo nǹkan tá a ti rò lọ́kàn tó ti ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn lọ́kàn wa lónìí tẹ́wọ́ ètò yìí Ọlọ́run á jẹ́ kí Ọlọ́run kó wá sí ìmúṣẹ ní wẹ́rẹ́ gbogbo ẹ̀ á bẹ̀rẹ̀ sí ní wá sí ìmúṣẹ ní wẹ́rẹ́ bẹ́ẹ̀ ló máa rí. Sísà mi báwo lórin kíkọ tẹ̀ ṣe bẹ̀rẹ̀ gan-an náà? Orin kíkọ bá ṣe bẹ̀rẹ̀ látìgbà tí mo ti kékeré tí mo wà ní kékeré. Gbogbo náà la máa ń bẹ̀rẹ̀ kékeré. Àtìgbà tí mo ti wà ní kékeré ni mo ti ń kọrin. Ìgbà tí mo wà ní choir. Nígbà tí mo ti wà ní choir gan mi ti mọ̀ pé mo máa kọrin later in life. Mi mọ̀ rárá. Torí mo rántí pé nígbà yẹn tí bá ń kọrin tá wà ní choir, ẹ̀yìn ni máa ń sábà dúró sí. Mi lè wo àwọn èèyàn. Ẹ̀ga náà gbà náà. Mélòó ni mí? Torí ìsìn gan náà ẹ̀ga. So àti kékeré ni mo ti bẹ̀rẹ̀ sí ní kọ. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ṣáà lè pè yín ní orin gbèmí. Orin gbèmí o. Orin gbèmí. Mo lè fi gbogbo ẹnu mi báyìí mo lè fi sọ wípé Jésù jẹ́ kí orin gbèmí ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. So wá tó bí oṣù mélòó àbí ọ̀sẹ̀ mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní kọrin ní ìsìn? Mi lè ọdún yẹn ó ti pẹ́, ó ti ṣe díẹ̀. Ẹ̀jẹ̀ àmọ̀yẹ ọdún náà. Àtìgbà tí bí mo yẹ sọ lẹ́ẹ̀kan pé láti tí mo ti wà ní kékeré ni but professionally màá fẹ́ lè sọ wípé a ti lé ní 15 years. Ǹjẹ́ ó ní àwọn kan àbí mélòó kan tẹ́ ti jọjọ ṣe orin tẹ́ ti jọjọ ṣiṣẹ́ pọ̀ tó jẹ́ wípé ó dùn mọ́ yín nínú àti wípé àwọn wo lẹ tún wò wípé tí Ọlọ́run bá lè jẹ́ kí n pàdé ẹni yìí kí n bá wọn kọrin papọ̀ lórí stage kan náà màmá yìn ọ́ lógo.
mo ní àwọn bíi mélòó kan tí ó jẹ́ wípé àtijọ́ ṣiṣẹ́ pọ̀ rí bíi lady evangelist màmá mi ní Olúwa ni o àwọn náà dẹ̀ ní mentor mi láti ìgbà tí mo ti wà ní kékeré ni mo ti máa ń wò wọ́n gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nínú iṣẹ́ orin àti ní ìlànà ìgbàgbọ́ lady evangelist Dúpẹ́ Olúlànà tí wọ́n kọ ẹ̀rù Ọlọ́run bà mí. ẹ̀rù Ọlọ́run bà mí ẹja kọ. ẹ̀rù Ọlọ́run bà mí o ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́ni tó lè dá dúró.